Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Kò tí ì rí nǹkan kan kí ló fẹ́ rí ní ọdún mélòó tó lọ kó sì lọ ojoojúmọ́ náà tí ì rí nǹkan kan kí lè fẹ́ ṣe fún mọ́ ṣé kò ti gbọ́n ni ẹ mọ̀ àwọn tó ń ṣọmọ́ ni. ó ti ní kó jẹ́ káwọn pàdé ẹni tó bá nara wọn ni ọkọ máa bá lọ. òun ni kò lè bá Lizzy ò lè pàdé anybody. ó lẹ́ni tó bá nara wọn lọ́kọ máa bá lọ. mo ní ìdí ìjọ. ọ̀rọ̀ tó wà nínú ojú oorun náà ti rántí gbogbo yẹn bóyá Alhaji Lati lè fẹ́ wọn àbí oyè lè ṣó lè tó bá rí tó bá tún lé ayé mi wá o lè rí láti mọ́. ṣé ń gbọ́ mi Àdìsọ́lá tí Fọlá bá tún lé ayé mi wá àtọwọ́ ọmọ fẹ́ láwọn lè gbọ́rùn ẹni tó jẹ́ láti mọ́ láyé. Láti ti lọ tó bá sọ fún ẹ pé góòyìn ó ti lọ kò lè pàdé ẹ mọ́ láyé sábàdà tìrántìrán tọmọtọmọ ẹ kò lè mọ wọn kò ọmọ ẹ ò lọmọ lọ́wọ́ Láti ò lọmọ lọ́wọ́ ẹ o kó sì dànù o lọ́wọ́ kan tiẹ̀ síwájú ọ̀rẹ́ pọ̀ ọmọ ẹ lábìrùn ẹ pàkọ́ bí lábìrùn àkọ́bí ti wà tó ń fi tó jẹ́ mílíọ̀nìà ní nínú Amẹ́ríkà nísìn tó ti ń bímọ ẹ tó ti wà nílé ọkọ ẹ ìkejì náà ó dùn kù. ẹ tún pé irú ọba yẹn ọmọ kékeré ẹ ń pè ẹ ṣáà ń tọ́ ẹni ẹlẹ́ni you can't ní content tẹ lè ṣe. ó ń kìsì yẹ́ ẹ̀ lẹ́sẹ̀ ọmọ tó sharp ọmọ tó dúró lẹ̀. ẹ wá mú orí ẹ wá ń fa orí àwọn ẹni ẹlẹ́ni àwọn ẹ wá ń fa orí wọn ẹ fi ń lara wọn kó dà. ẹ wá tún wá máa gbẹ ẹ wá gbogbo bó ṣe ń ṣe kó ṣe ń kọ skiti ẹ lọ gbé èèyàn kan ẹ gbọ́ ọmọ èèyàn kan ẹ wá ní ẹ kọ́ wà máa ewu gbogbo lórí burúkú yẹn tó ń ṣe gbogbo òṣì yẹn. kò dáa. ṣé ẹ rí i pé orí social media dá iṣẹ́ rówó jẹun mọ́ ni. wọ́n ti ebi ti pa wọ́n kàn wíwì kúwì ní anybody òwò wọn mọ́tà bá ẹ wo bí tí bọ́sàn bọ́dà tiẹ̀ wà tí bá ti rí P&P báyìí mi ò ń wò rárá. tó bá dé gbèyàn bá jò mí gbogbo àwọn tó bá ti jẹ́ ti Lizzy mi ò ń wò ó. Man of integrity. àwọn ìyá gbọ́ ti kú yọ̀ àwọn ìyá tó ń ṣe ẹ wo bó ṣe ń ṣe bí ó ń ṣe bí dìndìnrìn ẹ wo bó ṣe ń ṣe bí ẹni tó ó ti kó bó kí ló ń tà ẹni tó ń jẹ sára tà ìwọ bí ó ṣe ń tà lánàá ló ṣe ń tà lẹ́nu ìwọ tó ń tàn rẹ̀ ṣé bó ṣe ń tà lánàá ló ṣe ń tà lẹ́nu. ó ga o. kí ló ń tà ojoojúmọ́ náà ń já ẹrù ojoojúmọ́ náà ń já kìsà àwọn tó ń já Lizzy ò já ẹrù ṣẹ́rù òkun ṣọ́ọ̀bù ẹ̀ ó ti jẹ́ ẹrù kò tí ì já sórí igbá ẹrù ẹ ti dé ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ wá bí gbà ṣó wá fi wọ̀n ẹgbẹ́ rù ń dé àbówó tó bẹ́ẹ̀ fi rẹ rù sí lọ́wọ́ ẹ̀ kí ló dé tẹ́ ọ bá fẹ́ ṣe rere nínú ayé ó máa. wàá dẹ̀ fi tọkàntọkàn bá ṣe tó tẹ́ pé kó ṣe pé dandan kó kówó fún ẹ náà ọpọlọ owó náà yá nínú nǹkan tó wà nílẹ̀. ṣé wò lápá tiẹ̀ tó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ owó ẹ̀ ni àbí wèrè ní ni ó wò lápá tiẹ̀ ni tẹ̀tẹ̀ tọ́lọ́ bá gbà fún ni iye pé tí òkun ṣọ́ọ̀ka ni tó lè ka ni mo ti máa ń sọ kinní yẹn ti pẹ́ mo ní iye pé tí òkun ni Lizzy Anjorin kò sí nǹkan tẹ́ lè ṣe fún gbogbo nǹkan tẹ́ ẹ̀ ní kó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí yín táyé yín bàjẹ́ tẹ́ ẹ̀ mọ̀ bẹ́ ṣe fẹ́ ṣe kí ló dé ẹ tún wá bọ́ sọ́dún yìí tuntun ìyẹn ń sẹ Fọlá kinní kan tẹ ayé egbò jẹ́ kò mọ̀ pé ayé ń gbé òun ṣe pè nìyẹn Ìyábọ̀ Òjó yẹn ṣé kò mọ̀ pé ayé ń gbé òun ṣe pè ṣé Mercy Aigbe ti fíìlì ẹ̀ náà ó ti jápa àánú kí lórúkọ ẹ̀ ló ti ẹ̀ ń ṣe mí ó ti jápa gbogbo ẹ̀dá tó bá ti lábòsí tó ti lọ́tẹ̀ tó ti ní jẹ̀ǹtẹ̀lẹ̀kú tẹ́ ẹ bá mọ fíìmù ṣe ẹ lọ ṣe iṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ rí ṣẹ́ṣe ẹlú Canada tó tí Mercy Aigbe wà kó lọ ṣiṣẹ́ ń bẹ̀ kó máa kọ́ ṣiṣẹ́ ká ṣe ń ṣiṣẹ́ yìí àwa sí Nàìjíríà mímọ́ nǹkan tó ń já mọ́ lówó ní kankan àwa sí Amẹ́ríkà ọ̀n nílé ṣiṣẹ́ àwa wéṣẹ̀ owó tíkẹ́ẹ̀tì wá wò wọ́n báyìí a bá ti dé àwọn wà lamẹ́ríkà mo ní ṣé wàá ṣàwó ńlẹ̀ ń bí báyìí àbáwọn wèrè tó wọ́n fẹ́ fún yín lówó èmi ni màá sọ sani ṣé wàá ṣàwó ńlẹ̀ lamẹ́ríkà ni
tó ń ṣàwó lẹ̀ lẹ́yìn kẹ́ lọ ṣiṣẹ́ àwọn kọ̀ọ̀kan wà nínú wọn tó ń ṣiṣẹ́ náà ẹ wá máa ṣe àṣà àgbá òfìfo tó ń dún worowóró olè fake life irọ́ gbogbo orí burúkú yẹn ló kọ́wọ́ wọn fíìmù òṣìwò náà ń ṣe fíìmù wo náà ń ṣe tínú tó lọ́pọlọ ẹ̀dẹ̀ wáṣẹ́ mi ṣe. wọ́n máa entertain wa. báyìí wo ṣe kí lẹ fẹ́ wò nínú nǹkan tó ń ṣe lọ́pọlọ wo ló wà ń bẹ̀. ìfíìmù. kí ni bí Lizzy bá wọn ṣe pẹ̀lú Habibu àbí kí nìyẹn ń jẹ. kí lorúkọ ẹ fíìmù yẹn ẹ lọ́wọ́ tí bá wọ ẹ̀kọ́ kan tí bá rí ibi tí mo fi Lizzy tó ti ṣe fíìmù báyìí máa rí pọ́ìntì ìdìmú nínú ẹ ṣe fíìmù lóṣooṣù ẹ ṣe fi kílẹ̀ ń kọ kí ló wà lọ́pọlọ yín ìwọ ó pariwo lè tí kọ́lẹ́ẹ̀gì tẹjọ́ ṣe fíìmù ìwọ lọ gbẹ́lù ó lọ jó níbi tó ti pariwo lè àwọn ìyá olórí burúkú yẹn àwọn ẹbọ yóò ṣì kan tó ń pè ní fàlílà kan ọwọ́ pọ́ sílẹ̀ ìyá ọrẹ nínú àwọn yóò ṣì tó táyé wọn ò nítumọ̀ ṣé táyé yín bá nítumọ̀ ṣé ẹ wá sórí social media ẹ máa fẹnu bà yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ṣé inú yín tó yẹ pé kẹ́ pè wọ́n kẹ́ parí ìjà ẹ̀yin yóò ṣì àtàwọn ìyá kan náà tó wà lórí Hollywood ó ṣe gbogbo wọn because àwọn kan wà wọ́n mọ̀ pé Lizzy ló gbà wọ́n lẹ̀ àwọn ọmọdé ti balẹ̀ ayé jẹ́ ẹ bayé àwọn èèyàn jẹ́ bí tí wọ́n bá ti ń bayé èèyàn jẹ́ ló máa wà ìwọ Ìyábọ̀ Òjó yìí ìwọ ló máa rán wọn lọ sẹ́wọ̀n ìwọ ló máa ń balẹ̀ ọkọ lọ́kọ jẹ́ ìwọ ló máa parọ́ mọ́ wọn ìwọ ló máa ná lọ gbọ́kọ ìwọ ló máa lọ́kọ ẹ̀ lọ dóyàn ìwọ ló máa bayé kí ló dé gbogbo nǹkan tó ń ṣe fún wọn Lizzy Anjorin gbà yẹn tó ń ní kí Fọlá máa lọ ẹyẹ bẹ́ẹ̀ wo gbayé ìwọ Ìyábọ̀ Òjó yìí náà ló yọ àwọn ìyàwó ọba nínú ilé ìgbà yẹn òwò Ìyábọ̀ Òjó yìí náà ló ní kí Fọlá kó lọ sílé ọba kó lọ fẹjọ́ sùn pé Lizzy Anjorin gbọ́kọ ẹ wo gan-an ti ṣe fún ọmọbìnrin yìí náà yìí sáré sábàdàn olórí burúkú yẹn ló ń fi káàdùn gún ọmọ lọ́mọ tó dẹ̀ bímọ títí ẹ táyé ẹ ò lè nítumọ̀ tí ló máa fi kú ẹ tó ti bí ó dẹ̀ bímọ títí ẹ irú ayé wo nìyẹn ìgbésí ayé wo lẹ ń lò ẹ wá jókòó gbàtálá oníṣẹ́ ń ṣiṣẹ́ o ò ṣiṣẹ́ o ò níṣẹ́ tó ń ṣe o ò lọ sí skúlù o ò kàwé o ò dẹ̀ ṣiṣẹ́ o pa láàrú ọwọ́ aláwọ̀ tó ṣiṣẹ́ wá máa ń gbé ayé wọn jẹ́. ẹ kàn para lọ ní ṣá para ẹ kàn para. gbogbo nǹkan tó ṣe mọ́ gbogbo nǹkan tẹ́ sọ yẹn mo kàn ń gbọ́ gbogbo kinní yẹn gbogbo tó so mọ́ kinní yẹn ni ẹ wá ní ó pọ̀ ẹ máa ṣe kinní kan kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ dalé onílé rú ẹ bá dàbẹ̀ rú ńkọ́ ilé ayé àti bàtà ọkùnrin fẹ́yàwó 5-6 náà kí ni big deal tí ẹni kò lọ gbọ́n bẹ̀ náà. àwọn tó tiẹ̀ àwọn tí ìyàwó ẹ bá wa bá àwọn ìyàwó tó wà nílé ọkọ sọ̀rọ̀ àwọn ìyàwó ilé ẹ bá wọn sọ̀rọ̀ ṣe rí. ìyàwó ilé wo ló máa ìyàwó ilé tó bá ní ọkọ wọn ò ní fẹ́yàwó tó bá gbé bá wá fẹ́yàwó yẹn wá ní kó jáde síta kó kúrò nínú ilé ó ṣẹlẹ́yà nìyẹn àwọn tó fẹ́ lọ bá ta ṣe báyé ẹ máa bàjẹ́ ni á kàn máa dún ẹ ṣeré. wọ́n náà wá di single parent. pẹ̀lú ọmọ lọ́wọ́ ṣe gbọ́kùnrin máa fún ẹ lówó àpọ́nlé wà bẹ́ẹ̀ pé dáàdi yìí máa tó dé bàbá yìí máa tó dé àpọ́nlé tó wà bẹ́ẹ̀ o kò ṣe nǹkan kékeré náà. ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀yin ìyàwó lé má jẹ́ kán lé ẹ̀ ń di ẹrù ẹ o. àwọn ará wọn náà ló ń tì wọ́n jáde náà. set up ni o. àwọn kan ló wà tí jáde nílé Portable ṣé nǹkan tí Portable sọ fún Dami ìjọ yẹn ni pé ṣé kí ló dé kí ló ń wá ní tó ń ṣe kí ló fíìmù ẹ. lórí TikTok lórí TikTok ló bẹ́ẹ̀ ni. lóru báwọn tó gbà wọn sílé náà àwọn godmother wọn àwọn queen mother wọn ṣebí àwọn náà ṣe tap lóru láago kan aago 2 ṣé gbèsè ayé nìwọ̀n pẹ̀lú owó tán ní pẹ̀lú mílíọ̀nìà tó fẹ́ mílíọ̀nìà láì níṣẹ́ adékẹ́tì ẹ̀tọ́ iṣẹ́ táwọn queen mother yín ṣe sẹ́ẹ̀ àwọn tó tuntun láwàáyé. wọ́n máa ní rẹ́sítọ́ráǹtì wọ́n máa ń tàmàlà. wọ́n ka ibi tó fi lọ sí skúlù ká gbọ́ iléèwé tó ń ti ṣiṣẹ́ gbogbo nǹkan tó ń ṣe nàtọ̀ tí òṣì tó ń ṣe àwọn bàbá ọmọ wọn ibi tó wà títí ò parọ́ gbogbo tiẹ̀ bó ṣe rí ló ṣe ń sọ kẹsọ́ ìtìkún ìmọ̀dà. ẹ bá mi advice àwọn ọmọ ni ẹ bá mi advice àwọn ìyàwó tó wà nílé ọkọ ẹ bá mi advice wọn kó má jẹ́ kí ẹ máa gbọ́ nítorí
àwọn single parent tí wọ́n ti múra wọ́n ní nǹkan tó bá gbà wọ́n ní tó bá lọ́kọ tọkọ ẹ máa gbọ́ mà ẹ máa gbọ́ mà ẹ máa gbọ́ mà. àti sọlá mo ti sọ̀rọ̀ kan mo ní tó bá dé lukùn má tún bá lukùn wájú ẹ gbàgbé tó bá wọ́n tó kó tó débẹ̀ tó fẹ́ lọ dàbẹ̀rú tọ́lọ́run bá jẹ́ kẹ́mi ìrọ́ lọ dẹ́mi ẹ̀ sí ni. ẹ mọ̀ láwọn ọmọ tí wàá lé ọkọ o. wọ́n tó fẹ́ lọ sínú ilé onílé kan ó fẹ́ lọ dàbẹ̀rú wọ́n ní nǹkan tó bá gbà lọ máa fi fún àwọn ìyá wa kó jáde ọ̀hún lè kó jáde àwọn náà ń gbọ́ táwọn náà kì í gbọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni àwọn ìyàwó ilé ò gbọ́ ni ìyàwó ilé tó bá dẹ̀ tọkọ ẹ̀ tó bá tọkọ ẹ̀ bá fẹ́ kó gbà fọlọ́run kó ṣe bàbá ẹ̀ ọmọ ẹni kó tọ́jú kó ṣe bàbá ẹ̀ ó dẹ̀ lè sọ pé o fẹ́ kó kò nínú ilé ní ọmọ nǹkan tó fẹ́ kó fún. pẹ́ ń gbọ́ o. pé ọmọ nǹkan tó fẹ́ kó nínú ilé ń bẹ̀ fún ìyá ọkọ ọlọ́wà ìrànlọ́wọ́ la jẹ́ fúnra wa ìrànlọ́wọ́ ni gbogbo wa jọ jẹ́ fúnra wa. Number 2 o lè fi kaṣoko so tó bá dẹ̀ ní pé ọkọ ẹ lọ fẹ́ yàwó yẹn ni kó sọ pé káyé ẹ̀ bàjẹ́ náà o lè ní káyé ẹ̀ bàjẹ́. ẹ bá mi bá wọn ìyàwó ilé tí wọn ò níṣẹ́ tí wọ́n ṣe housewife sọ̀rọ̀. kó o lọ ṣiṣẹ́ ọlẹ́ náà ni o lè. no ọkùnrin mi à ní pé kíyàwó ń jókòó kó máa tọ́jú ọmọ disadvantages tó wà ń bẹ̀. àtijọ́lá kò mọ ṣé owó ṣe ni irọ́ ni ẹ má jẹ́ kó máa fi yẹn parọ́ fún yín. àló wà sẹ́ ó wà. ọkọ wọn ti dá wọn lókòwò. aláwọn kan wà sẹ́ àwọn kan wà tó yẹ pé ọkọ wa ní pé. nǹkan tó wá sọ àtúnṣọlẹ ẹ nígbà mi gbọ́ nǹkan tó wá sọ fún yín ta nìyẹn. ní tí mo mọ̀ ni mò ń sọ sẹ́ sísà ní tí mo mọ̀. ìjọba náà mọ̀ ni à ń sọ yìí. ok. tó yẹ yín ṣe ẹni tó bá jẹ́ ọmọ ṣiṣẹ́ kò sí mo ní àǹtí kan ọkọ ẹ̀ nígbà tó wọ́n níyì láyé that was 20 years ago alẹ́ nàbẹ́nu yẹn náà nílé sí níbi ọ̀pẹ́ bí yẹn ọkọ ẹ̀ máa ń fún ní owó kí ló máa ń pè owó allowance kí wọ́n máa bí owó káàdì bí yá fẹ́ ra fóònù kankan àbí kankan allowance ó máa ń fún ní allowance 100,000 ṣùgbọ́n ọkọ ò jẹ́ kó ṣiṣẹ́ ó máa ń tọ́jú ọmọ tó bí tó 4 so then gbà tó wá yá ọmọ tó jẹ́ ọmọ ṣiṣẹ́ ọkọ ẹ̀ ó máa wá yá àwa tó bá di inú ọlùdé àwa travel pẹ̀lú àwọn ọmọ lọ sí irú kó wá sí London irú kó wá sí Italy ló máa sábà lọ. ìyẹn ìyàwó. àwa ra bàtà ìyẹn ìyàwó ó máa ra bàtà owó tí ọkọ ẹ̀ ń gbà ó máa ra bàtà ó máa fún ọrùn gbogbo ẹ̀ ló máa fi ra bàtà ó ra góòlù ló ń ta góòlù so wàá kàn máa gbọ́ ọkọ ò mọ̀ títí wàá kàn máa gbọ́ wípé bàtà kọ́lọ̀ báyìí làwọn fẹ́ bàtà kọ́lọ̀ báyìí 2 bag ó dẹ̀ máa kọ́kọ́ ẹ̀ tó dé ó máa sáré gbé lọ fún wọn tó máa gba owó ẹ̀ nǹkan tó ń tà nínú ẹ̀ tọ́kùn nínú ilé ọkọ ẹ̀ ò dẹ̀ mọ̀. torí pé iṣẹ́ wà nínú ẹ̀jẹ̀ ẹ̀ kò dẹ̀ fẹ́ gbọ́rọ̀ sọ́kù ẹ̀ lẹ́nu ọkọ ẹ̀ bá wá wọlé akọ̀ lọ gbọ́ lórí mọ́tò ẹ̀ báyìí ni àwa máa lọ kí mọ́là gẹ̀mẹ̀gáàdì mọ́lẹ̀ pé màdámù gbáwó ni màdámù wọ̀ á máa fọ́mọ́ gẹ̀mẹ̀gáàdì létí. ní ọkọ àwa máa fẹ́ nanana madam enter nanana na madam enter ìtẹ́lọ̀ kó lọ lu ìyàwó ẹ̀ pa ọmọ gẹ̀mẹ̀gáàdì ló máa ń nà. tó yẹ yín gbà tó wá yá tó bá rí kíní yẹn tà tó bá máa já gbà tó máa já ibi tó já síbi tí ọkọ ìyàwó ẹ̀ ń kó bàtà sí ìyàwó ẹ̀ ọkọ ẹ̀ ń jẹun nínú ilé ńjọ́ náà ni ló bá ní ta ló lẹ́rù ló bá kú sẹ́yìn ló bá ní òun lòún lẹ́rù ṣe bílíìfì ṣá ó dẹ̀ ti ta kíní yẹn over tó ti ń ṣe gbogbo kíní yẹn over tó bá fi lè lọ ṣọlúdé báyìí over 5 years nígbà yẹn àti kàfáyà nígbà tó máa so ọ̀kọ̀ọ̀kọ́ ní òkè kó lọ wá ṣọ́ọ̀bù wọ́n ṣe ra lẹ́kọ̀ọ́ níbi alẹ́ nìyẹn kíní yẹn ibẹ̀ ló wá ṣí ṣọ́ọ̀bù sí tó wá ń ta bàtà yẹn àti gold torí pé ó ní jean ó kàn ń respect ọkọ ẹ̀ jean pé òun fẹ́ ṣiṣẹ́. business wà ní blood ẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣọmọ. ó pààyàn síbẹ̀ tọ́pẹ́ ò mọ̀. ẹlọ́kọ́ fún ẹ. tó máa sọ fún ẹ pé kó má ṣiṣẹ́. irọ́ ni. ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o ẹ̀yin housewife. tó bá jẹ́ ẹni tó mọṣẹ́ owó ṣe gbogbo bí Nàìjíríà ṣe le tó yìí sìn tẹ́bá kó 100,000 fún ọmọ tó ń ṣiṣẹ́ tó lè ṣiṣẹ́ owó àwọn kò ẹ má gbọ́ àwọn kò rí ọ̀hún fún wọn lówó ọ̀rẹ́ ní fún àwọn ní owó ẹ fẹ́ fi sọ fún yín lẹ́nu
ọwọ́ látọ̀yọ́ ọwọ́ láti Ìkòdú ọwọ́ láti Abẹ́òkúta ibì kan wà nínú Òṣòdì tó máa ń sun tá ń lẹ̀sẹ̀ bí kan kiri ọjà bí kan ṣalábàárù tó bá di wíkẹ̀ndì oṣù kan wọ́n máa gbalé wọn lọ owó náà máa kó lọlé. ṣé ó ti yé yín so ẹ wá bọ́ sórí social media máa tọrọ bára ẹ wọ ọmọ olórí burúkú tó ṣe pọ́n bí ẹlẹ́kẹ́ tó bọ́ sínú ilé tó ń búra Portable ń ṣiṣẹ́ ni náà tí ó bá lọ ṣiṣẹ́ tó ṣùgbọ́n bó bá dẹ̀ fògùn ṣe orin kíkọ ó mọ nǹkan tó ó ṣiṣẹ́ náà ó ń ṣiṣẹ́ ó wá gbàdà ó gbalé fún ẹ kí ni nǹkan tó sọ tó bá pàwọn ìyá òṣì yẹn wọ́n á gbogbo mọ́ sòtọ̀rọ̀ kí ni nǹkan tó wá ní oògùn olófìdè mọ́lẹ̀ oògùn olórí burúkú olófìdè lẹ̀ ẹ máa gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ yẹn tán ló oògùn ló fi dé. níbo náà ti ń sọ pé oògùn ló fi dè mọ́lẹ̀ mo náà ti sọ yẹn. ọmọ bọ́ǹbì kan ni ológun ló fi dé lé ìmọ́lẹ̀. oògùn kọ́ Portable fi gbó igbó ni Portable fi ń do n tó gbádùn lára Portable nìyẹn. Portable dẹ̀ wà kẹrin Portable dẹ̀ wà kẹrin Portable wà kẹrin. ọmọ ìtàn lórí àwọn ìyàwó tó fẹ́ nà. bẹ́ẹ̀ni ó wà kẹrin. tó bá wá wo mo fẹ́ lọ tó ń ṣòṣì kiri wọ́n ní wàá máa gbogbo ẹ̀ wà lórí fóònù ẹ̀ máa tẹ fóònù ẹ̀ máa fi fẹ̀bò sí àwọn boyfriend káàkiri ẹ̀dẹ̀ wà nílé ọkọ. kò sọ́kùnrin tó máa gbarú ẹ̀ náà. ẹ máa fi fẹ̀bò ẹ máa wà ẹ́. kò sọ́kùnrin tó máa gbarú ẹ̀. ẹ máa fi fẹ̀bò sínú ó dẹ̀ fún ẹ lówó jẹ kó ọmọ mẹ́rin wá bá nínú ilé. ọmọ mẹ́rin bó ṣé ọmọ mẹ́rin dá mi bí ni. no ọmọ ọ̀nà àwọn kan ọ̀nàbó ẹ̀ kan ọmọ ẹ̀ kan ó dẹ̀ gbọ́ ọmọ ọ̀dọ̀ méjì. ok so àbúrò ẹ̀ yẹn ni Portable ló ń bá sùn. èmi ọmọ tó bá sùn nù wọn. ó tún kẹta fún ó tún gba ṣọ́ọ̀bù fún ẹ tí wọ́n bá mọ̀ wọn ara ẹni wàá dẹ̀ wá. ó ti ẹ̀ ń dọ̀tí ọba ó ń dọ̀tí Aláàfin of Ọ̀yọ́ ìdọ̀tí yẹn ti pọ̀ jù. Ọlọ́run ló máa dọ̀tí ó máa ṣe lẹ́yà ní ẹlẹ́yà tó ń ṣe ṣé Aláàfin ọba ló ní kó máa ṣe lẹ́yà tó ń ṣe kiri tó ń ké bí egbére lórí social media kán dáwó owó wèrè wo owó tán dá kí ló fi ṣe. òun kò lè stand ẹ̀ àfi kó padà sọ́dọ̀ Portable mọ nǹkan ó mọ nǹkan ó gẹ́gẹ́ ló sọ sí ó mọ nǹkan tó bẹ́ẹ̀ ó mọ nǹkan tó ń ṣe ó sọ gẹ̀dẹ̀ sí ó dẹ̀ hàn irú àwọn náà ń pa gbogbo wọn gbogbo brain ìlú yẹn ọ̀gẹ̀dẹ̀ ló sọ sí Portable kí ló yẹ fi kún pẹ̀lú kó tó ń dó káàkiri kókó náà ń dó kiri àwọn ọmọ wèrè yìí. wọ́n lànà bí yàwá yìí. kókó wà lórí TikTok àwa ló máa ń wíwì kú wa máa ṣòṣì a máa bu ẹni tó dẹ̀ ń gbẹ̀yìn àwọn tó ń dáwó fún ẹ wà á máa bú wọn lẹ́yìn ó dẹ̀ ń gbẹ̀yìn lọ́ba ojú lọ ń bẹ̀ oríṣiríṣi nọ́mbà ló fi ń bẹ̀ wọ́n ń gbọ́ tó sọ pé babe wọ́n ní màmá òun pé wọ́n ní kó wá ṣe ìkọ́ ti gbé wọn. ipe CID ó ti gbé màmá ẹ̀ èmi ò máa ń wo show. wọ́n ní ọjà tí yẹn ń tà táwọn VSTC wá ń gbé yẹ bí ẹja bí ẹ mọ̀ bóyá àwọn kólọ́nọ̀sì kólọ́nádò yẹn náà ń tà tó fi wá ń gbé wọn. wàhálà wà. ó ní ọtún náà wá báyàwó wọn báyàwó wọn tún bọ̀ bábùrù ẹ̀ náà gbé. bẹ́ẹ̀ ni mo wà lórí kinní bẹ́ẹ̀ mo gbọ́ ó wá ní pé ó ti wà lọ́nà báyìí ó yẹ kó yẹ wá pé Portable pé ó pé tẹ̀mẹ́ta ní ò dá lóhùn. ó wá ní àwọn máa ti wà lọ́nà tó o dẹ̀ ti òun expect voice note yẹ kó pé òun ní ò dá lóhùn. kí ló fẹ́ gbà yẹn owó ló tún fẹ́ gbà. ó ga ọ Ọlọ́run á ṣàánú wọn. tó gbogbo nǹkan láyè yìí ká bá máa sọ̀rọ̀ a máa kárò bá pósà ìtẹ́wọ̀n kọ́kọ́ gbẹ́rọ̀ wá òun ni ó yẹ kókó kẹfì ti Fọlá Olè yẹn kẹfì kọ́gbọ́n tẹ́wọ̀n bá gbọ́rọ̀ wá káwọ́ pósà olórí burúkú ó fẹ́ lọ ra bisikíìtì gbọ́kọ̀ òun lé mi ní lísì gbọ́kọ̀ ẹ̀ mo ní ó gbọ́kọ̀ àkólórí èmi tí mo kọ́kọ́ jáde lẹ́nu ní àkólórí mo ní ṣé kí lísì máa ṣiṣẹ́ fún kó máa gbowó ni mi ò dẹ̀ mọ̀ lísì rí pé kó máa kówó ẹ̀ fún ni lísì gbọ́kọ̀ ẹ̀ ọkọ̀ ta ni ṣe nítorí pé lísì lówó lọ́wọ́ lẹ ṣe wẹ́ẹ́ máa dráàgì ọmọ lọ́mọ eléyìí ń ṣiṣẹ́ ni náà ẹgbẹ́ olóhùn bisikíìtì ó máa lọ ra bisikíìtì ó lọ tọrọ bisikíìtì lọ́wọ́ mọ́là ṣe ẹni tó tọrọ bisikíìtì ni ẹni tó wá ṣiṣẹ́ ni kó máa kówó ẹ̀ fún ìyàwó tó wọ́n mú wèrè tó tọrọ bisikíìtì lọ́wọ́ mọ́là ọkọ tó ń bí fírẹ́ǹdì ẹ̀ sọ wípé kò lè fi 1 naira 1,000 kó fi pa 1,500
ṣé yẹ jóbìnrin ẹ wá máa gbé bra èmi sì ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ lọ ra bra bó oṣù mẹ́fà àbọ̀dún kan ni máa ra bra sídìí wọ́n ń polówó bra àìmọye àwọn tó ti wá ń ta bra ṣé mo ń ṣíra álẹ̀ kiri ni pátá dì mí màá máa pààrọ̀ ẹlẹ́mẹ̀wàá ṣé mo fẹ́ pátá mẹ́rin pọ̀ nítorí ẹ̀ gbogbo wọn ti ya wèrè pẹ̀lú gbogbo iṣẹ́ ìwèrè tẹ́lẹ̀ ṣe tó bá gẹ́lẹ́ ìmọ̀ṣẹ́ owó ṣe ní wọ́n jókòó ti bra wọ́n kọ́kọ́ gba ṣọ́ọ̀bù olórí burúkú kan fún lẹ́gbẹ̀ẹ́ tẹ́ǹpù wọ́n tún gbà kan fún wọ́n ṣọ́kàn ṣe bí ọmọ ọ̀dọ̀ kiri ó ń ṣorí burúkú kiri ó wá ní Lizzy ológo YouTube ní Lizzy ológo ẹ wo wèrè tó sọ lẹ́nu oní Lizzy ológo YouTube àbí olórí burúkú lélẹ̀ àbí ọmọ yẹn abirùn lọ́mọ yẹn ẹ̀kọ́ ọmọ ní o ọmọ yẹn abirùn ni irú ọba ńlá yẹn náà tẹ́ bá rí bó ṣe ṣe rí pé abirùn ni ọba ńlá yẹn ẹ wo ọba ńlá yẹn tó ń parọ́ gbogbo wọn lábìrùn. abirùn ni ọba ńlá ó dẹ̀ ń parọ́ ọyànba òṣì tó lóun ọba kékeré bàbá ńlá ó máa parọ́ ẹ àwọn ní 14 kìíní ní Canada 14 house 14 room wọn ní eléyìí òun àti Lizzy ò tí ìjà tí ní àwọn eléyìí tó fẹ́ lu jìbìtì ni àwọn eléyìí olè làwọn eléyìí náà gbogbo rẹ pọ́ọ̀sì tó kó jọ àwọn kan tira mẹ́jọ ọ̀bẹ àwọn kan kò kó pọ́ọ̀sì yẹn ò kó bó ṣe wà. olóṣì tàbí wọn mọ gbà tó mọ Lizzy ọmọ Lizzy rí ọmọ tó ń tà àwọn Lizzy lè jẹ́ káwọn máa bá ká máa mọ ká máa wò ó nà kí ló ń sọ lẹ́nu á sọ̀rọ̀ bí adáyín máa wò báyìí máa eléyìí kí ló ń ṣe léyìí àwọn eléyìí ò lè gbogbo iṣẹ́ tán ṣe náà lẹ ti rí tán ti mú kan nínú wọn yìí òun ló ṣe. àwọn China light imagine ẹ tí ò bá mọ bí tẹ́gbẹ́ ti ń là ó máa sáré ó máa dojú bolẹ̀ I'm telling you. èèyàn ń ṣiṣẹ́ lójú méjèèjì ó fi gbogbo owó ẹ̀ ṣe investment tí n bá wò báyìí ẹ wò gbà kan àti Ṣọlá wọ́n fi àwọn property kan lọ̀ mí nígbà 75 million. ẹni ìjọba ọyìn. ọmọ property yẹn ti 20 million sí. mo dẹ̀ lówó láti ra mẹ́rin nínú gbogbo kinní yẹn. mo wá wò pé mo ń ṣe project kan wà mo jẹ́ lọ fowó yẹn ṣe kinní yẹn. kọ́ ẹ wá sọ fún mi pé tí bá rà ń gbà yẹn tí bá fẹ́ tà ṣé ẹ mọ iye tí máa jẹ lórí ẹ̀. bí ọ̀rọ̀ yẹn ṣe rí lù mí. kò sẹ́dọ̀ náà tó ṣe property mo ní godfather mi kan ó ní pé tí bá ṣe pé wọ́n máa ṣe property. so then yes so ẹ wá máa sọ fún yín pé ọmọ tó lọ́pọlọ ọmọ yẹn lọ́pọlọ ó ní ọpọlọ ọkọ ẹ̀ náà dẹ̀ nǹkan tó nídìí lọ́nà jọ pàdé àwọn méjèèjì ó ní ọpọlọ ó wà very very ọpọlọ ẹ̀ já ọpọlọ lò ẹ wá bẹ ṣe fẹ́ bayé ẹ̀jẹ̀ ẹ wá bẹ ṣe máa gbé ṣubú kò ní dá gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé kó má sọ̀rọ̀ mọ́ ẹ ṣèrè àwọn wò ni àwọn tó bàjá lánàá tó náà tó fẹ́ máa gan tó dá kọ́ ti kó bó wọn náà ti kó bó àtọkùnrin àtobìnrin wọn bó ṣe rí ó sì dànù ẹ ríru Lizzy ń bá yín sọ̀rọ̀ lásán tún wẹ́kọ̀mù yín ní kẹ́ máa bọ̀ nínú léwu jókòó yín báyìí pé ẹ tiẹ̀ mọ́ rí ọba ni ẹ wá lè fẹ́ bayé ẹ̀jẹ̀ ayé yín ló máa bàjẹ́ tọmọtọmọ torí gbogbo ẹni tó bá tọ́lọ́run nǹkan tọ́lọ́run bá dá tó bá lọ fẹ́ pull ẹ̀ down ayé á pull down ayé àwọn ọmọ á pull down. ẹ ti bínú tán o ẹ tẹ pí mọ́lẹ̀ pátápátá ni o sísítà mi. ẹ tẹ mọ́lẹ̀ pátápátá ni o. àwọn ìyá òṣì kan tẹ́ so tọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ rọ́ndọ̀rọ̀dán ẹ ní sóòtì tọ̀rọ̀ ẹ máa fi actress ìlara ẹ máa fi sọ̀rọ̀ ẹ máa fi sọ ọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ ìlara actress kí lè lára ọmọ ọlọ́mọ fún tẹ́yẹ̀ lọ́mọ tí ń ní ọmọ tẹ́ ẹ̀ mọ̀ rí ọmọ tẹ́ ẹ̀ pàdé rí èèyàn kan wèrè kan tó rìn kiri tẹ lọ ra mọ́tò tó jẹ́ pé fèkì ni tẹ gba gbogbo tó ń payé yín bàjẹ́ pẹ̀lú owó tẹ gbà ó sọ ní ẹ máa náwó yẹn ó ní gbogbo tẹ gbà lóhùn á tán báyìí àwọn náà wá dà wọ́n ti ń tojọ́ wẹ́wẹ́ tán rẹ ní gbà wọ́n ti gbà wọ́n báyìí. It is well. mo sọ̀rọ̀ tẹ fẹ́ tranquility á gbọ́ ni. It is well. lẹ́fẹ̀ẹ́ kọ́ntínú ó dẹ̀ ń ṣoríire ẹ̀ lọ ni ó máa ṣoríire kalẹ̀ ní tọmọtọmọ tẹbí tara tèmi náà àti gbogbo wa tó bá fẹ́ bẹ̀. ẹ ṣé ma yes ma ẹ ṣé gan ma God bless you ma yes ma ó ga o ẹ fà já pátápátá ni o ẹ tẹ pí mọ́lẹ̀ sísá mi wọ́n tẹ pí mọ́lẹ̀ pátápátá ni wọ́n fà já ni o pátápátá so mo bẹ́ǹdì ni wọ́n jẹ́ ń bẹ́ǹdì ẹ jẹ́ ń gbéra dáadáa ẹ jẹ́ ń gbéra sọ sísọ yẹ níkẹ́
ẹ kalẹ́. Ẹ kalẹ́ mà o. Ẹ wọ̀n kú náwó èyí. Ọmọ kan bẹ̀ yẹn. Sweetheart mi. Ó ń ṣílé. Boyfriend is sister mi ṣílé o. Ó ń ṣílé o. A kú oríire o. Ẹ bá ní oríire. Ilé òtura o. Nígbà yẹn tí lò tọ̀, mo ti gbàgbé. Òní ni 18. Mi ti gbàgbé. Mi ti gbàgbé ẹ̀rọ mi létí ni ká wá ṣe sí alákàrọ̀ mi. Mo ní mo fẹ́ ṣe, èmi lọ bí iṣẹ́. Mo lọ bí iṣẹ́. Ká bá a ṣe rẹ́kọ̀dẹ̀ sórí Facebook ká fi ṣe congratulations. Jubilation. Celebration. Àbí o. Àbí o. Wọ́n tún joyè, wọ́n mà tún joyè náà. Wọ́n mà tún gboyè rẹpẹtẹ. Wọ́n gbà wọ́ọ̀dù. Gbogbo wọn náà gbà wọ́ọ̀dù lónìí. Àbí o. Èmi ò sí bẹ́ẹ̀ o. Èmi ò sí bẹ́ẹ̀ o. Èmi ò sí bẹ́ẹ̀ o. Wọ́n ti ní àmọ́ ṣe. Wọ́n ti bẹ̀ wá o. Wọ́n ti bẹ̀ wá o. Wọ́n ti bẹ̀ bẹ́ẹ̀ o. Ó dáa, ẹ má bínú. Ó dáa, mò ń gbọ́. Ẹ ṣáà máa rántí pé a ti yanjú ẹ̀. Mi ní dárúkọ ọmọ rẹ o, ẹ bá mi sún ẹ̀kọ́ dẹ̀ka mi sórí Facebook ọmọ rẹ. Ọni tí ó ṣẹ́ tó rírí tó mọ̀ rí tí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní káṣẹ̀ ó dẹ̀ bá lé ayé rẹ̀ jẹ́. Ó wá dàbí ọ̀jálẹ̀ onílé po títì ẹ̀ mọ́lẹ̀. Onítìrò lójú ìwọ̀nù Ọlọ́run. Ó kù wọ́n. Abiyamọ kì í ṣépè. Ó kù wọ́n. Ó kọ lọ́hùn. Àrọ̀ ti rọ̀ wọ́n. Bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa. Àdàbí. Yóò bá ń bẹ̀. Ẹ bá mi sun rẹ́kọ̀dù ọ̀rọ̀ tí mo yà mí sórí kó máa gbọ́. Ó sọ wípé o ò gba sílè kan lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ló gba sílè kan lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. Wàá jẹrọ nínú ayé yìí. Ó kò wọn kọ lọ́hùn. Ẹ ṣàrà ẹ filẹ̀ lórí pé ẹ filẹ̀ lò. Ó dà mò ń gbọ́. Tó bá jẹ́ wípé lóòótọ́ lódodo gẹ́gẹ́ bí orúkọ rẹ pé olódodo ọ̀rọ̀ ni ẹ bá pé lóòótọ́ lódodo o gba £1 lórí Muyideen. Wàláhì rọ́bìlì káàbà wàá jẹ lọ nínú ayé yìí. Wàá jẹ lọ. A ti yanjú ọ̀rọ̀ ẹ mọ̀ tó gbé wá 2025 la wà yìí o. Àtúbọ̀tán rẹ̀ ó dáa. Àbúrò yìí pé o fi orúkọ Muyideen gba owó. O forúkọ Muyideen gba mọ́tò. O forúkọ Muyideen gba màálù. O forúkọ Muyideen gba bundle of pantoso according to you. Tó forúkọ Muyideen tó gba orúkọ Muyideen jẹ́. Tó dẹ̀ gbójú sí kámẹ́rà tó dẹ̀ ńlá bọ̀lọ̀ tó kí láwọn ní kẹ́jẹ̀ sórí. Tó forúkọ ọ̀bọ yẹn tó lọ tó sàdé ọ̀bọ yẹn wá. Sweetheart mi ló ti di family wa. Tí ò mú ẹ rí. Tí ò tẹ́ mọ́lẹ̀ rí. Tí kò gún ẹ rí. O dẹ̀ báyé Muyideen jẹ́ sórí social media yìí. O dẹ̀ báyé rẹ̀ jẹ́. O tún dídì lọ gbé sàdé bàbá rẹ̀ wá. Bàbá tó ti kú for how many years? O tún wá vlog bàbá Muyideen. Wàláhì rọ́bìlì káàbà. Òní lálùjọ. Àní ẹ wọ́n ṣe pé. Wàá jẹ ìyá yẹn. Ó ti di family sẹ. Àwọn ọ̀rẹ́ náà ti jẹ nínú ẹ̀. Ẹ má sọ abiyamọ ìṣepè ẹ filẹ̀. A ti sọ̀rọ̀ náà, a ti sọ̀rọ̀. Alá ti sọ̀rọ̀ ẹ gbàgbé ẹsẹ̀ ẹ gbàgbé. Ẹ ti sọ̀rọ̀, a ti sọ̀rọ̀ ẹ má wọrí ẹ gbàgbé. Ẹ gbàgbé. Mi ní báyìí kò sẹ́ni tí ó pè é má screen record ẹ má dá wọn lóhùn. A ti yanjú ẹ̀. Akànní ẹ kí wa ni pé ilé òtura. Ilé òtura ẹ bá wa kí o. Ti nígbà téèyàn bá ti ṣé ńgbà téèyàn bá ti apologize tó dẹ̀ tún ti kéṣù wálé kí wá ló tún kù.
ó kàn jẹ́ pé kò jẹ́ káwọn ará àwọn fámìlì wa lórí social media ń sìn àwọn in-law ń bọ̀ lórí social media wọn ò gbọ́ nǹkan kan mọ́. You understand? àwọn in-law social media àwọn ò gbọ́ nǹkan kan mọ́ àwọn ṣáà rí pé gbogbo ẹ̀ ṣáà dákẹ́ lọ ní bí kò mọ dèdèrìn. mi ì mọ̀ bóyá ó ti yọ mi tí ẹ lọ́bẹ̀ mi ì mọ̀ tí ò bá yọ yẹn nìkan náà lèmi àti ẹ̀ ní problem tó bá ti yọ kò sí wàhálà ẹ filẹ̀ tó bá ti yọ kò sí wàhálà ẹ filẹ̀. wọ́n bá ti yọ kò sí wàhálà ẹ á ṣe fàájì ẹ á ṣe fàájì la wà ẹ kalẹ̀ o ẹ kalẹ̀ sá ọjọ́ kan pẹ̀lú. ó nágbára. ẹ pẹ̀lẹ́. a ti ṣílẹ̀. àwọ́ọ̀dù ni wọ́n gba àwọ́ọ̀dù. iyán ṣólódó àbí pando yam. ẹ̀yin ara Facebook wọ́n ti sún wọn ara Facebook. Àṣìlẹ̀ ni ẹ wá bá wa ṣílẹ̀ bá wa ṣàjọyọ̀. àfìyàwó náà.